kí wọ́n lọ bẹ Kọ́ládé àbí. So ọ̀rọ̀ obìnrin àtọkùnrin kò ní wait rárá. Not a big deal. I say. Kò burú. Má lọ bẹ̀ṣẹ̀ gbọ́. But àdúrà mi fún yín ni pé àwọn ọmọbìnrin tí yín náà nílé ọkọ wọ́n máa pàdé irú Kọ́ládé. Bẹ́ẹ̀ ni sà. Withdraw together. Mi ò lè withdraw. Prayer withdraw. Oh. What do you mean? Ọkọ ẹni Kọ́ládé now. Oh. It's your crosses. Agbẹ́rẹ́ ìbùtì ẹni ẹ. Mọ ipa pọ̀ mọ́ra wọn. Ẹni kọ́ ló fi àmì jù. Ní ayé tiẹ̀ nù, wàá fèsì ẹni. Kí ló ń ṣe wá àdúrà báyìí fún àmọ́ tèmi? Look, let me tell you. Wàá lọ bọ́kọ̀ ẹ̀ wàá lọ bẹ́ẹ̀ ni. Tó ti yẹ, ọ̀rọ̀ ọkọ àtòbí láyé bíi watermelon ni. Tó o bára ọpọ́n kọ̀ọ̀kan, o ti tọ́ bẹ́ẹ̀ bọ̀ o ti gbé délé. Dandan ni kò jẹ́. Àbójú ò ní gbà kó ìtọ́nu ẹ̀ fún o. Wàá jẹ́ kó kódà kó orú ẹ̀ gan protein. Ó ti yé